Bọ́dún bá dé, pèrègùn a máa wọ̀ tuntun wọ̀. Ṣé o ti ṣalábàápàdé ojú tuntun tí Gbelegbo mú jáde lọ́dún yìí? Tọ̀sẹ̀ yìí náà ti jáde o. Eléyìí gbẹnu tán o. Nǹkan dé. Dókítà ta ọmọ òòjọ́ ní gbàǹjo ló bá sọ fún ìyá rẹ̀ pé ó ti kú, òun sì ti lọ́ọ́ bá a sin. Ó ṣẹlẹ̀. Ìrẹsì ọdún di wàhálà sáwọn aṣòfin lọ́rùn. Wọ́n ní Tinubu ní kí wọ́n pín fún àwọn ará ìlú ni. Ìdààmú dé báwọn mínísítà tẹ́lẹ̀ lásìkò ìjọba Buhari. Bílíọ̀nù 37 náírà ni wọ́n ṣe kúmọkùmọ. Ìbẹ̀rùbojo dé bá ẹgbẹ́ PDP ní Kwara. Àwọn ọmọlẹ́yìn Sàràkí ti lọ́ọ́ ṣèpàdé pẹ̀lú Tinubu l'Àbújá. Èyí ga o. Wọ́n ní ọlọ́fàá iná ti sọ àsọtẹ́lẹ̀ nípa ikú rẹ̀. Ó ṣẹlẹ̀. Ọmọ Ìyábọ̀ Òjó fẹ́ bọ́ pátá níta gbangba. Bọ́mọdé ò bá bátàn á bàrọ̀bá. Ǹjẹ́ o gbọ́ nípa ìtàn ogun ọlọ́mọ ò mọ́mọ́mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà? Kà á nínú ìwé ìròyìn Gbelegbo. Bẹ́ẹ̀ lẹ́ ò tún kà nípa àwọn ọ̀tàn alákàgbádùn míì. Kí lákàrà ògùn sọ lábala ògúlùtù? Àìsàn wo la gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lábala àṣírí ìlera? Kí ni Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ Fáróyè Akéwì sọ? Àtàwọn òròyìn alákàgbádùn míì. Ìwé ìròyìn Gbelegbo yín náà ní jàre. Ìròyìn kúnnú ẹ̀fọ́fọ́. Béèrè tiẹ̀ lọ́wọ́ fẹ́ńtọ̀. Igba náírà péré ni. Ẹ tẹ̀lé wa, ẹ fẹ́ràn wa, ẹ pín wa ká lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook àti YouTube. Tẹ ìwé ìròyìn Gbelegbo. Ó yẹ kí o gbélégbọ́ ròyìn ayọ̀.